kí gbogbo wa kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ojú yóò ní fọ́ etí yóò ní di kan ní Ẹ̀yà Yorùbá TV náà lẹ́tí wò wá níbi ọdún ìwúre tí àwọn ẹgbẹ́ ANTP tí wọ́n máa ń ṣe lọ́dọọdún ibẹ̀ náà la wà ilé bàbá wa olóògbé Pa Ògúndé la wà yìí bàbá tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ẹ mọ̀ ojú ni wọ́n kì í sáà mọ̀ fọlọ́kọ nínú iṣẹ́ eré orí ìtàgé bàbá ẹ dáhùn tó rọ Ọlọ́run bó tẹ̀ jẹ́ pé ayé ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lágbára Ọlọ́run ó kọ yín ò ní parẹ́ láṣìdìmọ̀ rẹ̀ ẹ dákẹ́ bá ń darúkọ yín fáwọn tó wò yín káàkiri àgbáláyé. Orúkọ mi ni Muritàlá Oyèwọlé olówó mojú ọ̀rẹ́ tí àwọn èèyàn tún mọ̀ sí Kèǹgbè ọ̀rọ̀ tàbí bàbá Gébú. Ẹ dákun yóò ti tó bí ọdún mélòó tí ẹ ti ń ṣeré orí ìtàgé báyìí? Tí mo ti ń ṣeré orí ìtàgé báyìí ó ṣẹ̀ṣẹ̀ ń lé ní 60 ọdún ni 60 years. Ọjọ́ ti pẹ́ lágbára Ọlọ́run àgbà yóò dalẹ̀ láṣìdìmọ̀ rẹ̀. Ẹ dákun àwọn wo ni ẹ jọ bẹ̀rẹ̀ orí ìtàgé? Àwọn tí a jọ bẹ̀rẹ̀ mo bá dákọ àwọn tá a jọ bẹ̀rẹ̀ o ò lè mọ̀ wọ́n kò sẹ́ni tó lè mọ̀ wọ́n nítorí pé ọjọ́ ti pẹ́ ọmọ kéékèèké sì ni gbogbo wa ní àsìkò náà gbogbo wa wà ní bí iléèwé girama ní àsìkò náà torí ní ọdún 1963 ní pàtó tí mo rántí wípé a bẹ̀rẹ̀ nílùú mi nílùú Ilé Ifẹ̀ sì ni ṣùgbọ́n nígbà tí a kúrò ní level secondary school tá a kàwé dé ibi ìpele tí wọ́n fi mọ̀ pé èèyàn lè fi ṣiṣẹ́ àwọn ọmọ ẹgbẹ́ mi wọ́n tún yàtọ̀ sí torí a ti kúrò nílé Ifẹ̀ nígbà náà a ti bọ́ sí ìlú Ìbàdàn. Ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ à ń jẹ́ Múrí Olówó Mojú Ọ̀rẹ́ concert party. Nígbà tí mo kọjá sí Ìbàdàn tí mò ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìròyìn rédíò Nàìjíríà mò ń bá ẹgbẹ́ òṣèré yẹn lọ ṣùgbọ́n a yí orúkọ ẹ̀ padà sí Ewé Ńlá theatre bí ó tilẹ̀ jẹ́ pé orúkọ yẹn náà tún yí padà lẹ́yìn ọ̀rẹ̀yìn tó fi wá di Kèǹgbè ọ̀rọ̀ theatre ní ìsìn ṣùgbọ́n láàrin ìgbà tí a wà ní Ewé Ńlá theatre yẹn ìkan lára àwọn ọmọ tó máa ń tẹ̀lé mi káàkiri nígbà tá a sì wà ní secondary school Ọlọ́run jẹ́ kí ìràwọ̀ ẹ̀ jẹ jáde tí ó tayọ tó lọ ìlú èbó tó sì jẹ́ pé gbogbo àwọn òṣèré bí onífújì ni àbí òṣèré tíátà náà ní tán bá lọ sí ìlú òyìnbó wà l'Amẹ́ríkà nígbà náà ní Atlanta Georgia níbi tí Ọlọ́run kẹ́dé bí ọba ló ṣe ń live nígbàgbà yẹn ó sì tún padà wá jọba ní ìlú wa ní Ilé Ifẹ̀ ẹni náà ni olóògbé torí ó ti dolóògbé báyìí Bólú Fátúnmiṣe lára àwọn tí a jọ ṣeré papọ̀ tí wọ́n jọmọ ẹgbẹ́ mi nìyẹn Ayọ̀ Ògúnṣínà tí gbogbo yín mọ̀ sí Pápá Lolo a jọ ṣeré láyé Ewé Ńlá tíátà yẹn náà ẹnìkan wà tó gbajúgbajà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò tó wà nílùú Ìbàdàn lóde òní wọ́n ń pè ní Ọlálọmí Àmọ̀lé ó jẹ́ ìkan lára àwọn ẹni tí ó tún gba ọ̀dọ̀ mi kọjá tá a jọ ṣeré papọ̀ ẹni tí mo lè rántí mọ́ nìyẹn nípa àwọn ẹni tá a jọ ṣe. Ẹ ṣe pọ̀ bàbá ọpọlọ yín ò ní jọba ẹ dákun ìjẹ́ ní àwọn ọmọ tó kọ́ṣẹ́ lábẹ́ yín tó yẹ pé wọ́n sì wà níta lásìkò táwa yìí. Tí wọ́n wà níta mi ò ní ọmọọṣẹ́ àwọn tí a jọ ṣeré náà ni mo ti sọ yẹn tó sì jẹ́ pé títí di ọjọ́ òní irú Ọlálọmí Àmọ̀lé tá a sọ yẹn nísìn sọ pé ó gbajúmọ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà ni àbí kí n pé káàkiri àgbáyé torí ẹni tó bá tún ti dámọ̀ títí dé òkè òkun tí wọ́n gbà
ẹ dákun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé kò síṣẹ́ tí ò ní ìpèníjà adẹ̀dú pé gẹ́gẹ́ bá a ṣe béèrè lọ́wọ́ bàbá wa Ẹ̀dá Onílé Ọlá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó wà lásìkò yìí wọ́n ń sáré àsápajúdé pé yes àwọn fẹ́ hàn ẹ dákun kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ bá pàdé nígbà tẹ́ ẹ ń ṣeré orí ìtàgé. àwọn ìdojúkọ tí mo bá pàdé ó jọ ti àwọn ẹlẹgbẹ́ mi yòókù tí a ti jọ wà ní ipò ẹgbẹ́ àgbà òṣèré ní ìsìn. àwọn òbí wa àbí kí n sọ pé àwọn òbí mi wọ́n fi gbogbo ara nífẹ̀ẹ́ sí ìgbà tí wọ́n rí pé mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé níléèwé pàápàá jùlọ ìyá mi pé kí ni irú eléyìí ìwé la rán pé kó lọ kà orin Ògúndé ló máa kọ káàkiri nítorí pé lásìkò ìgbà náà orin Ògúndé ni mo yàn láàyò nílùú mi lásìkò tá à ń wí ọmọ Ògúndé ni wọ́n máa ń pè mí nítorí pé ibi tí a bá ti ń ṣeré tí àwọn èèyàn bá gbọ́ ohùn mi báyìí tá a bẹ̀rẹ̀ eré àfìgbà tí wọ́n bá tó débẹ̀ náà tó máa mọ̀ pé kì í ṣe Ògúndé ní bí bọ́lọ̀ ṣe fún yín lẹ́bùn yẹn. ó ṣe fún mi lẹ́bùn ohùn tó láti máa sín bàbá wa náà tó ti dolóògbé lọ́jọ́ òní láti máa sín wọn jẹ. nítorí náà ní àsìkò tí a bẹ̀rẹ̀ eré mo ní mo wà níléèwé ṣùgbọ́n ẹni tó wà níléèwé tó dẹ̀ kó ẹgbẹ́ òṣèré jọ tá a sì tún máa kóra wa jọ lọ ṣeré ní iléèwé bòmíì tí wọ́n tún wá máa fi owó wò wá a kóra wa jọ a lè kúrò ní Ilé Ifẹ̀ ká lọ tọ̀ níléṣà ká lọ tọ̀ ká lọ Ẹdẹ ká lọ sí Ìbàdàn èmi pẹ̀lú gbogbo àwọn àgbààgbà òṣèré àwọn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n bí mi lọ́mọ a máa ń pàdé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n èmi ò rìn jìnnà máa lọ Èkìtì máa lọ Ìgbòho lọ kankan bíi tiwọn nírú ìrìn àjò bíi ti àwọn bàbá Dúróládìpọ̀ Ògúnmọ́lá tí Ẹ̀dá Onílé Ọlá tó sọ láìpẹ́ yìí ṣùgbọ́n a ṣáà ń ṣe ìsáǹsá ní skul à ń gbé eré káàkiri léyìí tó jẹ́ wípé ìṣòro owó ọkọ̀ a ní ìṣòro yẹn púpọ̀ ìṣòro àti máa rówó pín nígbà tá a bá ṣeré tán a ní ìṣòro yẹn ó ga débi pé ní àkókò kan àwọn ọmọ ẹgbẹ́ mi torí èmi kúrò ní ìlú Ilé Ifẹ̀ ní ọdún 1968 mo fi àwọn ọmọ ẹgbẹ́ mi sílẹ̀ torí gbà mo ṣe ní rédíò Nàìjíríà agídí ni ìyá mi ló fi sọ pé mo gbọ́dọ̀ lọ gba iṣẹ́ yẹn àwọn ọmọ òṣèré mi mo wá ní káwọn máa bá eré nìṣó wọ́n lọ ṣeré ní Iléṣà níjọ́ kan owó tí wọ́n pa kò tó nǹkan kan rárá kò tó wọkọ̀ ẹsẹ̀ ni wọ́n fi rìn láti Iléṣà padà sí ìlú wa ní Ilé Ifẹ̀ ara àwọn ìṣòro tá a ní nìyẹn ṣùgbọ́n nígbà tí mo dé rédíò Nàìjíríà tán ìgbà yẹn ni mo sọ pé a yí orúkọ ẹgbẹ́ padà sí Ewé Ńlá mo tọrọ ìyọ̀ọ̀da lọ́wọ́ àwọn ọ̀gá mi nílé iṣẹ́ náà wípé eré ńlẹ́ fi mọ̀ mí tẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ tẹ́ ẹ fi fún mi níṣẹ́ níbí mi ò lè ṣe kí n mọ̀ ṣeré o ẹ mọ̀ gbà mí láàyè lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa bá eré mi lọ́wọ́ ní àwọn ò dí mi lọ́wọ́ wọ́n ní pàápàá kí n tún máa kọ eré fún rédíò káwọn máa gbé jáde bí ìtàn ìgbésí ayé mi ṣe lọ nípa bá a ṣe ń dàgbàsókè síwájú sí nínú eré orí ìtàgé nìyẹn títí mo fi wá pàdé àwọn tí Ọlọ́run ní a ń láti ṣàṣepọ̀ kódà bàbá wa Ògúndé tá a wà nílé ẹ̀ ń bì àwọn fúnra lára wọn mo ṣe àwo rẹ́kọ́ọ̀dù kan tí mo fi kí gbogbo ẹgbẹ́ àwọn òṣèré ayé ó jọ bàbá náà lójú nígbà tí wọ́n gbọ́ rẹ́kọ́ọ̀dù yìí títí débi wípé wọ́n ní kí n lọ kó díẹ̀ wá nú ẹ̀ pé táwọn bá ti ń lọ tọ̀ kán máa bá mi tà á olóògbé ìyá wa yèyé Ìbísòmí Ògúndé àwọn gangan ni wọ́n wà ní nkíà rẹ́kọ́ọ̀dù yẹn nígbà náà tí wọ́n bá mi tà
tí mo dẹ̀ wá ń gba owó tí wọ́n bá pa. Ó jẹ́ kí bàbá Ògúndé fúnra lára ẹ̀ ó jẹ́ kí wọ́n rí ẹ̀bùn mi nípa ti orin kíkọ tí wọ́n sì fi nífẹ̀ẹ́ mi púpọ̀. Gbogbo irú ohun tí mo sọ wọ̀nyí ló gbé mi dé àárín àwọn àgbààgbà òṣèré tẹ́ pé ńgbà tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ ní 1976 Noble Street lẹ́kọ̀ọ́ ni bàbá wà nígbà náà. Ibẹ̀ láti kọ́kọ́ ń ṣe ìpàdé ẹgbẹ́ òṣèré NTP yìí kó tó di wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún kí bàbá tó kọ́ ibi tá a ti ń sọ̀rọ̀ yìí ní Ọ̀sọ̀sà. Lásìkò ìgbà náà kò sí state chapters. Ìjókòó gbogbo ẹgbẹ́ òṣèré NTP ní Ọ̀sọ̀sà yìí nínú hall tí ń bẹ lókè ń bẹ̀ wọ́n ní ìjókòó wa wà kó tó di wípé nígbà tí Ọlándésì tí àwọn ẹni tí wọ́n sì nífẹ̀ẹ́ sí iṣẹ́ tá à ń pè ní eré yìí nígbà náà tí wọ́n fi ṣèpàdé láwọn ọ̀dọ́ tí wọ́n fi wá bá bàbá wọ́n wá bá wa àwọn àgbààgbà ní ìlú Ọ̀sọ̀sà ń bí wípé àwọn fẹ́ kí ẹgbẹ́ yìí kó kúrò ní ẹgbẹ́ ilé Ògúndé nìkan. Àwọn fẹ́ kí kó tàn káàkiri. Àwọn fẹ́ state chapters. Lóòótọ́ ọ̀nà tí wọ́n gbé gbà ní àsìkò náà ọ̀nà àrífín ọ̀nà àfojúdi ni, ṣùgbọ́n aṣáàtì ẹ̀ dúpẹ́ wípé pẹ̀lú ọgbọ́n àti làákàyè òye àgbà fún wọn láti wípé kí state chapters wà. Náà dẹ̀ ni ẹgbẹ́ yẹn fi tàn kálẹ̀ títí tó fi di bó ṣe wà ní òde òní àwí. Ẹ ṣé pọ̀ sà, ọ̀pọ̀lọpọ̀ yìí níjọba láti fi kásẹ̀ ìbéèrè mi nílẹ̀. Ẹ dákun, ǹjẹ́ àwọn ọ̀dọ́ wòyí kí ni àmúgbá mo fẹ́ pè kí ni ìdàgbàsókè tí wọ́n mú bá eré orí ìtàgé? Ìdàgbàsókè tí wọ́n mú bá eré orí ìtàgé òǹkálukú ló ní ìtàn tiẹ̀ ní àwọn ẹgbẹ́ òṣèré kọ̀ọ̀kan. Òǹkálukú ló ní ìtàn tiẹ̀ tó lè sọ wípé lápá ọ̀dọ̀ àwọn ọ̀nà tí àwọn fi mú ìgbéga bá eré orí ìtàgé rèé. Ṣùgbọ́n èyí tó jẹ́ mímọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ eré orí ìtàgé tí wọ́n ń wò wá ni wípé ìfàsẹ́yìn tí àwọn ọ̀dọ́ tí wọ́n kó bá eré orí ìtàgé ó pọ̀ ju ìgbéga tá a lè sọ pé wọ́n mú bá a lọ, nítorí pé irú eré tí wọ́n ń ṣe, irú àṣà tí wọ́n ń dá ó ti sọ ẹgbẹ́ òṣèré ní orúkọ aburú. Wọ́n dúró de àsìkò tiwọn, wọ́n dúró de àsìkò tọlọ́hun. Agídí ni wọ́n fi ń wá orúkọ, agídí ni wọ́n fi ń wó kìkì. Kò sí ibi tí wọn ò lè wọ̀, kò sí ibi tí wọn ò lè wọ̀. Àṣàkáṣà tí wọ́n dẹ̀ ń dá tí ó ń ba orúkọ ẹgbẹ́ jẹ́, tó ń bojú àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti lórúkọ rere ńlẹ̀ tó ń bà á jẹ́ dé. Bí àwọn àgbàlagbà bí a ṣe ń gbà wọ́n níyànjú bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kórìíra wa síwájú sí i tó pé ẹ ti gbogbo ti yín àsìkò tiwa láwà yìí, àsìkò tiwa láwà yìí ẹ fi wá lọ́rùn lẹ̀, ẹ fẹ́ ká dàgbàsókè ni, ẹ fẹ́ ká dàgbàsókè ni. Ó kún ara nǹkan tí ẹ fi ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré nínú eré sinimá láyé òde òní. Láti 20 ọdún sẹ́yìn ni wọ́n ti ń dẹ́yẹ sí àwọn àgbààgbà nínú iṣẹ́ yìí, nítorí wípé wọ́n rò pé ńṣe la kórìíra wọn àbí pé a fẹ́ kí wọ́n ga. Ṣùgbọ́n gbogbo ọ̀nà tí wọ́n ń tọ̀ ó ṣe ni láàánú wípé àyọrísí ẹ̀ kò bá mu. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kọ́lọ́run aláàánú jùlọ kó bá fòpin sí ikú ọ̀dọ́ nínú
iṣẹ́ àti ẹgbẹ́ òṣèré kọ́lọ́hún kó fòpin sí kó jẹ́ kí ẹ̀mí àwọn ọ̀dọ́ wa tá à ń wí ọ̀hún náà kó jẹ́ kí kẹ́mi wọn máa gùn gbogbo ẹ̀mí èṣù tó ń lò wọ́n táwọn náà ń lò kí ọlọ́run kó bá wọn ṣẹ́gun ẹ̀ àdúrà mi nìyẹn. ẹ dákun ní parisa ó ní bàbá wa Pa Ògúndé tẹ máa ń kọ bá nìjẹ́ bá wa kọ díẹ̀ káfí kásẹ̀ rẹ̀ lẹ̀. gbọ́ ohùn alóore gbọ́ ohùn agogo ìpè tí ń lò erin ní ṣọ́bodè nígbó ẹ̀fọ̀n ní ṣọ́bodè lọ́dọ̀ orí ní ṣọ́bodè lọ́rùn orí ló ní bodè àyànmọ́ ògbóògùn bẹ́ẹ̀ ni àkúnlẹ̀yàn làdáyébá àdáyébá làdáyé ṣe lọ́nàkọ́nà ó láyékáyé bó ti wù kọ́tà mi olùpọ̀ tó rántí mi Olúwa kórè mi ṣayá àyànmọ́ ire mo dẹni aráyé fẹ́ inú ń gbà wọ́n ọ̀tá mi ṣùgbọ́n ò la ìfọ̀tá pé o yóò yẹ mí kalẹ̀ o ó di láé ó di láé ó di láé ọ̀tá ò lè rí wa gbé ṣe lọ́lá Olúwa mi o Olúwa ló láyé ṣìkàṣìkà ẹ pójú yín dà bí ẹ fẹ́ bí ẹ kọ̀ ẹ ò lè pa kádàrá dà o ajé àwọlé mi bọ̀ o. ẹ ṣé pọ̀ bàbá mi kọlọ ọba Elédùmarè kó ṣàánú ọ̀rọ̀ ní bàbá mi sọ torí pé tá a bá wo àsìkò tá a wà yìí tá a bá wo bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi tá a bá ní ká fojú wò tí n bá yín ìbéèrè ọjọ́ orí wọn o ṣùgbọ́n wọ́n ti lé ní 80 something years àbí ká máa wo 100 lọ wẹ́rẹ́wẹ́rẹ́ torí pé tá a bá wo ẹ wo bàbá wa ẹ̀dá onílé lánàá ẹ wo bí wọ́n ṣe dó kakaraka tá a bá wá wo àwọn ọ̀dọ́ wò yìí ẹni tí ń kú ní 20 ẹni tí ń kú ní 30 ẹni tí ń kú ní 40 ń bẹ látàrí pé à ń wá ọlá lọ́nàkọnà bàbá sì ti sọ̀rọ̀ ẹni tí Ọlọ́run bá fẹ́ fi hàn òní yóò fi hàn o bó o bá wẹsẹ̀ jù bẹ́ẹ̀ lọ bó o bá lórí òkè jù bẹ́ẹ̀ lọ kó o máa kírun jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ bá fi hàn fáyé òní yóò fi hàn fáyé ẹwà bàbá yìí ọpọlọ sì tún wà síbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wò yìí asáàfẹ́ là àfẹ́ jìyà mọ́ kí Ọlọ́run bá kó ṣàánú bàbá ẹ̀dàkùn tó lọ ǹjẹ́ tí mo fẹ́ bèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ti sọ mọ́rọ̀ pé látàrí pé bí àwọn ọ̀dọ́ wò yìí bí wọ́n ṣe ń ṣeré èsì bí kan máa ń bára wọn sùn toró kọ́ wà dára wọn ò tiẹ̀ pé láyé ìgbà títí ta kéré ńgbà náà ta máa ń wo eré orí ìtàgé kíṣẹ́ ti gbà náà tó bá di pé bóyá èèyàn fẹ́ bá ìyàwó ẹ̀ ní nǹkan pọ̀ ẹ̀ pa náà ni a ti mọ̀ pé yes ẹ̀ ṣe nǹkan kò níyàwó ọmọ kékeré gbẹ̀ngbà náà akẹ́wò pé bẹ́ẹ̀ dúdú ni ṣùgbọ́n láyé òde òní ẹ máa rí gan tí wọ́n máa rí pé yes wọ́n ń gunra wọn lórí bẹ́ẹ̀dì tó dẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ burúkú ni àwọn ọmọ gan kọ́ torí gbàgbé yẹn lè jáde kí ẹ̀ka fi kíṣẹ́ tilẹ̀ káwọn mọ́kàn máa wò àwọn ọmọ náà ń kọ́kọ́ kúkọ́ látara àwọn eré táwọn wò lóde wò yìí ẹ dákun kí lẹ́yìn rò pé torí pé ẹ̀yin àgbààgbà náà lẹ sọ pé àgbà ẹ wà lọ́jà kórí ọmọ tuntun wọ́n tó ṣe bí o bàbá ẹ dákun ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ fẹ́ jẹ́ kí àwọn ọ̀dọ́ wò yìí béèrè orí ìtàgé jẹ́ ọ̀nà wo lẹ́rù pẹ́ lẹ́gbẹ̀gbà àti gbogbo kíní tó fi dópin. ọ̀nà tá a lè gbé gbà àdúrà ni àkọ́kọ́ torí pé owó ní tí òun ò bá sí nílé kẹ́nikẹ́ni kó mọ̀ dá àbákàbá lẹ́yìn òun tó bá jẹ́ pé àwọn tí Ọlọ́run ṣẹ́gi ọlà fún tí wọ́n ń lo owó láti dá oríṣiríṣi okòwò sílẹ̀ tí wọ́n bá ní ẹ̀mí àánú lélẹ́yìí tá à ń pè ní charity tí wọ́n bá ń gbé owó kalẹ̀ fún àwọn àgbààgbà pàápàá jùlọ tí àwọn fúnra lára wọn ti ń wò láti ìgbà tí wọ́n ti wò táwọn gangan wà ní secondary school kan tó dolówó tí wọ́n bá ń gbé owó sílẹ̀ fún àwọn àgbààgbà wọ̀nyí ọpọlọ wọn gẹ́gẹ́ bí wọn náà ṣe sọ láìpẹ́ yìí ọpọlọ wọn sì jí pépé síbẹ̀ wọ́n sì ní eré bíi tàtijọ́ tó ń kọ́ni lọ́gbọ́n tó ń lani lọ́yẹ̀ tí wọ́n lè máa gbé jáde ṣùgbọ́n àwọn tó Ọlọ́run ṣẹ́gi ọlà fún yẹn wọ́n lo owó wọn fún àwọn àgbààgbà òṣèré àwọn tí wọ́n ń lò ó fún pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n jẹ́ oníbẹbẹ yóòyò tí wọ́n lè rí nǹkan afẹ́ ayé lára wọn kò síye tí wọ́n lè gbé sílẹ̀ fún wọn láti lọ fi ṣe fíìmù irú wọn náà ni wọ́n ń ba ọ̀pọ̀lọpọ̀ wọn ń ba iṣẹ́ yìí jẹ́ tí wọ́n ń rìn hòhò
tí wọ́n ń ṣe eré tí ó mú immorality dání gẹ́gẹ́ bí ìtò sọ yìí pé ká máa fi àṣírí tí Ọlọ́run tó fi pamọ́ fún wa ká máa tú síta. Àwọn ni wọ́n ń rówó gbà lọ́dọ̀ àwọn olówó wọ̀nyí. Wọ́n ó ṣe fíìmù, wọ́n wàá pe ara wọn, ṣùgbọ́n tó bá di wípé kí wọ́n pe bàbá lágbájá sí fi bàbá yẹn lẹ̀, àwọn tó ń criticize wa, àwọn tí ò mọ nǹkan tó ń lọ, àwọn tí ò mọ tó ń lọ lóde òní, nìkan ara tí ò jẹ́ kẹ́ ẹ rí àgbààgbà. Ṣùgbọ́n tá a bá ń rí àwọn tó lè máa ṣèrànlọ́wọ́ fún àwọn àgbààgbà òṣèré bẹ́yẹn, ẹ tún máa rí àwọn àgbààgbà yẹn wò lórí fíìmù láti ìgbà dé ìgbà tí àwọn ọmọ sì tún máa rí ẹ̀kọ́ kọ́ bíi tayé ìjọ́hun. Ó wà lọ́wọ́ ìjọba náà, ó wà lọ́wọ́ ìjọba. Ó yẹ kí ìjọba kí wọ́n lè ní ọ̀nà tí wọ́n fi máa gbé àwọn àgbààgbà òṣèré lárugẹ nípa fífi owó ràn wá lọ́wọ́ bá a ṣe wí yẹn náà. Láyé ìgbà kan ní in the early 80s, fíìmù ara ògiri nìkan ló wà, ayé ò tí ì dáyé fídíò. Ìjọba tiẹ̀ sì ń gbìyànjú díẹ̀díẹ̀ fún àwọn òṣèré tí wọ́n jẹ́ star ńgbà náà, nítorí pé fíìmù tẹ́ bá yà kò ṣeé fọ̀ nílùú yìí àfi tẹ́ bá tó délùú èbó lẹ́ẹ̀tọ́ fọ̀. Ilé-iṣẹ́ kan wà tá à ń pè ní film unit tó pé tá a bá apply síbẹ̀ wípé tó ẹ wá ràn wá lọ́wọ́ o, fíìmù wa ti rẹ́dí o, ó kù fífọ̀ o. Ìjọba ó ní iye tí wọ́n máa ń gbé kalẹ̀ tí wọ́n máa ń yá òṣèré nígbà náà láti lọ fọ fíìmù ní ìlú òyìnbó. Nígbà tí apá òde wa ká sinimá rú bẹ́ẹ̀ mọ́, eré ní fídíò tí ó wá wà lójú ọpọ́n ní ìsìn, kí ló ní kán má máa ṣe ìrànlọ́wọ́ wípé ó dáa, èló ló fẹ́ yá fún eré tó ló fẹ́ ṣe yìí tá a sì ti kà á tá a rí i pé ó dáa, èló ló fẹ́ yá, ìgbà wo ló máa dá owó ọ̀hún padà. Kí ló ní kán lè máa ṣe, kán má máa ṣe ìrànlọ́wọ́ yẹn ń sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìrànlọ́wọ́ fún wa láti lọ fọ fíìmù ńlò òyìnbó láyé àtijọ́. Àwọn ọ̀dọ́ táwí náà ni wọ́n bẹ́ dínà, ni wọ́n yí dínà, àwọn tó ní nǹkan tí wọ́n lè tà táwa ò ní. Torí náà èyí tó jẹ́ ti ìjọba nìyẹn, kí Ọlọ́run kó bá wa kó sí àwọn ìjọba wa nú, ó bẹ̀rẹ̀ láti local government, state government, títí kanra federal government, kí wọ́n máa ṣèrànlọ́wọ́ owó fún wa láti ṣiṣẹ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo ní fíìmù kan tí mo ti kọ tó ti wà lọ́wọ́ mi láti lílé ní 20 ọdún tó sọ̀rọ̀ nípa ìṣọ̀kan Nàìjíríà. Ó dẹ̀ bá àsìkò yìí mu. Ó bá àsìkò yìí mu púpọ̀ jù, gbogbo àsìkò ló ti ẹ̀ bá mu, ṣùgbọ́n owó kékeré ò ṣe fíìmù mọ́ ní ìsìn. Irú fíìmù tí mò ń sọ yìí, ó yẹ kí àwọn ìjọba kí wọ́n lè tẹ́wọ́ gbà, kí wọ́n sponsor ẹ̀, kí gbogbo ọmọ Nàìjíríà níbikíbi tí wọ́n bá jókòó sí, kódà tí wọ́n bá ti ṣe sí sinimá ara ògiri tán, kán tún ṣe sí fídíò, kán tiẹ̀ máa ha fún gbogbo ọmọ Nàìjíríà lọ́fẹ̀ẹ́, pé kí ìṣọ̀kan tó ti sọnù kó lè tún sùn wá bọ̀. Kì í ṣe pé ìjọba sponsor ẹ̀ nítorí pé èrè kan náà fẹ́ jẹ ńbẹ̀. Èrè kí ni ìjọba fẹ́ jẹ níbi pé kó fi bóyá 500 million sponsor fíìmù kan, ṣùgbọ́n láti fi propagate ẹ̀mí ìṣọ̀kan yẹn láàrin orílẹ̀-èdè, ó jẹ́ nǹkan tó yẹ kí ìjọba lè náwó lé lórí. Tí Ọlọ́run bá gbàdúrà wa débi pé àwọn ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí padà fún wa ní recognition bẹ́ẹ̀, ẹ bá bẹ̀rẹ̀ sí rí ìgbé ayé ọ̀tun gẹ́gẹ́ bó ti wà látẹ̀yìnwá. Àwọn eré tó kọ́ni lọ́gbọ́n tí ó ti ṣàkólọ á tún gbọdọ̀ á máa sùn wá bọ̀. Nígbà àwọn eré yẹn bá ń sùn wá bọ̀ ni àwọn eré kéré táwọn èèyàn nífẹ̀ẹ́ sí tó lòdì sí òfin Ọlọ́run wọ́n máa kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀. Ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu bàbá mi yìí tí wọ́n sọ̀rọ̀. À ń fi àǹfààní yìí fi ń rọ gbogbo ẹ̀yin aláṣẹ, ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́lá tó jẹ́ pé bá a bá náwó wa síbi tó jẹ́ pé Ọlọ́run bá yọ́nú sí, owó wa rèé yóò máa ní àlùbáríkà, yóò dẹ̀ máa pọ̀ sí ni. Ẹ̀rí pé tá a bá wá àsìkò tá a wà yìí látàrí eré orí ìtàgé
táwọn ọ̀dọ́ wò yìí ṣe ń sọ pé gbogbo ẹ̀ o ṣùgbọ́n púpọ̀ nínú rẹ̀ òun ló ti bayé jẹ́ òun ni wọ́n máa jó kílọ̀bù wọ́n máa mu gbó wọ́n máa mutí wọ́n máa àwọn nǹkan tó jẹ́ pé kódà ẹlòmíì wọ́n tún máa jalè ìlọ̀pọ̀lọ́ ẹnìkan tó gbámú lásìkò ìgbà kan ó ní eré orí ìtàgé tó máa ń wò bá ṣe máa ń jalè ìlò náà ṣe mọ bá ṣe ń jalè ìjẹ́rú ẹ̀ wá ń gbà kan bó bá wà gbó ní bí wọ́n ṣe ń ṣe tó jẹ́ padà ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣùgbọ́n tá a bá wà yóò di òní gbogbo ọ̀nà tí wọ́n ń gbé gbà láti jalè láti jíyàn gbé gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ sìn àwọn ọ̀rọ̀ gbẹ̀yìn aláṣẹ ọ̀rọ̀ ní bàbá sọ wọ́n ní àwọn òrí èèyàn tó lè sponsor àwọn mọ́ tẹ́ bá wo àrí òde ní àwọn míì ná 200 million lórí fíìmù tí wọ́n fi lé wọn dúró tó fi mọ́tò wọn dúró tó fi àwọn businesses wọn tó fi dúró ṣùgbọ́n bàbá èrè wọ́n ti dàgbà ogún mélòó ló wà àwọn òjèrè fíìmù bí àwọn tọ̀dọ̀ ti sìn àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ̀yin aláṣẹ ní gọ́vnà ní president ní chairman ní láti ran àwọn bàbá ẹ lọ́wọ́ láti máa gbé orí ìtàgé jáde padà láti máa fi kẹ́kọ̀ọ́ torí pé tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ yín náà rí ńgbà tí ẹ wà ń kékeré àwọn bàbá ilẹ̀ ń wo ńgbà náà o tẹ́ ẹ sì ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tẹ́ fi ń sòdì wọn lé ayé yín lágbára ọlọ́run ò ní ba ilẹ̀ kóòtù òjìrè jẹ́ kò sí ní bá gbogbo àgbáńlá ayé jẹ́ ọ̀rọ̀ ni wọ́n ti sọ yìí o ẹ jí gìrì sí lágbára ọlọ́run àbúrò ò ní ṣe wá adúpẹ́ lọ́wọ́ pọ̀ lọ́wọ́ yín bàbá lágbára ọlọ́run àgbà yín ó dalẹ̀ lágbára ọlọ́run ikú òjijì ò ní pa yín àwọn ọmọ yín rẹ̀ ọlọ́run jẹ́ kí wọ́n yáre ọlọ́run ṣe wọ́n lọ́mọ ìdùnnú iṣu ọmọ yóò jìnnà fún yín jẹ lágbára àláfíà yín rẹ̀ kò ní di fíafíà ìkànnì Ẹ̀yà Yorùbá TV à ń dúpẹ́ lọ́wọ́ yìí o pé a pè yín pé ẹ dákun a fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ farabalẹ̀ ẹ fún wa láàyè adúpẹ́ o lágbára ọlọ́run ojú yóò ní fọ́sà o ní dẹ́ lábọ̀ ara o mọ́tò lọ́wọ́ gbójú tó wà pátápátá ojú yóò ní fọ́ etí yóò ní dẹ̀ ní rògbé sọnù bí ò ṣe bí ọmọ adéwàgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ẹ ṣọ́pọ̀ o tí àwọn kan ní Ẹ̀yà Yorùbá TV àbúrò ní ṣe wa ká ní ọjọ́ rere.